wo iye ìgbà tí ẹnu ti kùn àwọn ológun Nàìjíríà pé wọ́n fẹ́ gbéná wojú àwọn adarí wọn. Iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ti sọ pé irọ́ ni ìròyìn kan tó máa ń lọ ní ìgboro pé àwọn ọmọ ogun fẹ́ gbéná wojú àwọn ọ̀gá wọn. Ọ̀rọ̀ yìí ló máa jẹyọ nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ náà fi léde lójòkó X rẹ̀ ní ọjọ́ Ajé Monday tí agbẹnusọ rẹ̀ Ọ̀gágun Apollonia Anene tó mọ̀ buwọ́lù. Ṣáájú ni ìròyìn kan ti kọ́kọ́ sọ pé àwọn ọmọ ogun náà wọ́n fẹ́ gbéná wojú àwọn adarí wọn látàrí àwọn ọ̀rọ̀ kan tí owó oṣù àtàwọn àjẹmọ́nú wọn tó wà nínú rẹ̀. Àmọ́ iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ó mà ti sọ pé irọ́ ńlá gbà ó ní ìròyìn náà àti pé kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá o. Iléeṣẹ́ náà ni kò sí àsìkò kankan tí àwọn ọmọ ogun náà tí wọ́n gbìyànjú láti dúnkokò láti kọ ọ̀rọ̀ mọ́ àwọn adarí wọn lẹ́nu tàbí gbéná wojú ẹkùn wọn. Anene ó wá sọ wípé àwọn ọmọ ogun ọ̀hún wọ́n mọ̀ pé ẹ̀ṣẹ̀ ní irúfẹ́ ìwà bẹ́ẹ̀ lábẹ́ òfin iléeṣẹ́ náà àti pé ìjìyà tó nípọn olóṣì ń bẹ fún ẹnikẹ́ni tó bá dánrú rẹ̀ wò. Ó ní digbí báyìí làwọn ọmọ ogun Nàìjíríà wà lẹ́yìn ìjọba àpapọ̀ wọn kò sì ṣetán láti dalẹ̀ ìjọba tó wà lóde lónìí. Wàyí o kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ọ̀rọ̀ báyìí yóò máa jẹyọ, àmọ́ tí iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà yóò sọ pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. Nínú oṣù kẹwàá ọdún 2025 oníròyìn má gbòde pé ìdìtẹ̀gbàjọba kan kò bá wáyé ní Nàìjíríà, àmọ́ àwọn àgbà níléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà wọ́n tètè pa iná rẹ̀. Ṣáájú ni ìròyìn náà ó ní ìjọba àpapọ̀ ó ti kọ́kọ́ kéde pé òun máa wọ́gilé ètò ìyanfanda àwọn ọmọ ogun tó yẹ kó wáyé ní ọjọ́ kìíní oṣù kẹwàá kan náà tó jẹ́ àyájọ́ ọjọ́ òmìnira Nàìjíríà. Àwọn ìròyìn kan sọ pé nítorí ìdúkokò ìdìtẹ̀gbàjọba náà ńláàrẹ Bọ́lá Tinubu òun ló ṣe wọ́gilé ayẹyẹ ìyanfanda àwọn ológun náà. Bákan náà ní kùtùhàì ní ọdún 2026 oníròyìn míì ó mà ló mà tún gbòde pé àwọn ológun Nàìjíríà wọ́n múra láti wojú àwọn ọ̀gá wọn lórí owó oṣù wọn tí kò tó nǹkan àtàwọn nǹkan míì. Kì í ṣe ìròyìn tuntun pé iye tí àwọn ológun ń gbà pàápàá àwọn tí kò sí nípò adarí ó mà kéré jọjọ o. A ti rí àwọn fídíò kan sẹ́yìn níbi tí àwọn ológun kan tí wọ́n ti ń sọ wípé owó tí wọ́n ń gbà ó mà kéré jọjọ. Ọmọ ogun kan tilẹ̀ sọ lọ́dún kan pé owó oṣù òun rèé kò tó láti wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ láti ojú ogun tí òun wà ní Borno lọ sílé láti lọ rí àwọn ẹbí òun o. Iléeṣẹ́ ìròyìn Sahara Reporters ó mà jábọ̀ pé àwọn ológun náà wọ́n kọ lẹ́tà kan sí ààrẹ Tinubu pé owó oṣù wọn rèé kò mọ̀ tó wọn àti pé ìwà àjẹbánu àwọn adarí wọn ó ti pọ̀ jù. Nínú lẹ́tà náà ó ní wọ́n ti sọ pé owó tí kò tó 20,000 naira péré ń lógun orí owó oṣù àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéga lẹ́nu iṣẹ́, èyí tí kò tó nǹkan kan pẹ̀lú bí ìgboro bó ṣe rí lónìí. Kọlọ́bẹ̀ Elédùmarè kó má jẹ́ àtún rírú ẹ̀ mọ́ bí wọ́n ń gbàjọba ní Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, àbúrò ò ní ṣe wá lágbára Elédùmarè.